lónìí lákòókò yìí àkíyèsí méjì kan mo fẹ́ pé gbogbo wa pátápátá pàtàkì jùlọ àwa ọlọ́mọ kéwú àbáwọn àlùfáà àná nílẹ̀ Yorùbá yìí gẹ́gẹ́ nọ́bọ̀r nípa gbogbo ibi tí Yorùbá wà, Yorùbá ní Sufi lòun, Yorùbá ní Salafi lòun, Yorùbá ní Ikhwani lòun, Yorùbá ní Tablighi lòun, gbogbo tó ní kálukú bá lè wọ pẹ̀rẹ̀ wọn kàn fẹ́ pè wá lákìyèsí lórí nǹkan méjì kan nípa gbogbo àwọn ọ̀rọ̀ tí ń já ara rẹ̀ yìí. Mo fẹ́ pè wá lákìyèsí lórí ọ̀rọ̀ mi ó wà ní wíwá tí mo fẹ́ kó ní kálukú wa ní fún tó ti wá sí ìwà àti yàrá àwọn ní nẹ́tíwọ̀kì yẹn ṣe bákan ní òkè ìjẹ́kọ̀ ọ̀rọ̀ tó ní mo fẹ́ kí gbogbo ọ̀rọ̀ náà kó jáde dáadáa ọlọ́mọṣẹ́ àfihàn ní àgbọ́yé ọ̀rọ̀ ẹnu àná bí àrọ̀lẹ́ àbọ̀ àárọ̀ àná ní ọ̀rọ̀ méjèèjì náà bẹ̀rẹ̀ sí ní di pé mo wá rí tẹ̀ka ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ mo rí ọkùnrin kan bil asafi shadid mi láǹfààní àti wo fídíò náà tán mo ṣe rí tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn láàárín 10 seconds kí n máa gbọ́ ọlọ́kọ́ọ̀lù kan wọlé ìgbà tí màá fi gbé báyìí Facebook ti gbé kíní ẹ̀ lọ ìwà mọ́bí tí màá wá sí mọ́ òun ni mo rí pé nìkan ń sọ̀rọ̀ pa bàbá wa olùkọ́ àgbà Sheikh Abdulbaqi rahimahullah ọlọ́mọ akẹ́wọ̀n ẹni náà wá ń sọ pé tí wọ́n bá ń bẹ láàyè kẹ́ subhanallah àmì ìfẹ́ tọrọ ẹ̀ repeat ma ṣùgbọ́n ìyẹn ti kú òpin yẹn gbé yẹn sí pé o ọ̀rọ̀ yẹn le gan o wọ́n bá ń bẹ láàyè kẹ́ kọ́ lọ́wọ́ kó ń bẹ kó mọ fi wọ́n sáàyè yá subhanallah ọ̀rọ̀ yẹn ká má bínú pé mò ń repeat ọ̀rọ̀ náà bọ̀ tí bí ẹni tí ò bá mọ reason tí mo fi rò pé kí n pàkíyèsí yìí ó jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ kí àkọ̀rọ̀ àkọ́kọ́ tí mo kọ́ tí mo pé kí lélẹ́yìí kí la lè máa fà tó báyìí ó kọjá àkíyèsí mi alákọ̀ọ́kọ́ àkíyèsí mi ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ kan náà tí mo tún gbọ́ ó ní àfáà kan báyìí àfáà yẹn bóyá Ìlọrin ni wọ́n wà àfáà yẹn ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó ní 2025 yìí ní tí n bá ṣe mistake àfáà yẹn mo ń sábà sọ̀rọ̀ bí ẹni tó fẹ́ balance ọ̀rọ̀ báyìí tí mo ń feel ní omi ìmọ̀ kò dá mi lójú tó mo mọ́ láti táfà yẹn mo ń lò àfáà yẹn fẹ́ jọ ọmọ kí n dárúkọ kitab wa sunnah èyí mọ́lẹ́ kí wọ́n gan àfáà náà nínú bàbá yìí ìmú kọ́ wọn ó wù mí kí n dárúkọ àfáà yẹn kan torí pé mo máa ń sábà gbọ́ àfáà yẹn ọ̀rọ̀ yẹn sì máa ń di bíbà tó máa ń fẹ́ dàbí pé ojú àfáà yẹn sì wà tó nǹkan o àmọ́ ibi tó gbogbo bá ṣe kálukú mọ́ náà ni ó fi máa sọ̀rọ̀ mọ́ mo wá gbọ́dọ̀ kan nínú àfáà yẹn ọ̀rọ̀ yẹn mo wá ṣe pé irú ẹ̀yin àfáà yìí tọ́rọ̀ bá délẹ̀ báyìí tá a máa ń rò pé ẹ máa ń fẹ́ wò pé kẹ́ ẹ máa dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn ó dá kí orí ìfẹ́ kan dákẹ́ níbi ọ̀rọ̀ yìí kọjá kí wàá máa sọ̀rọ̀ tí wàá dàbí pé a ṣe fẹ́ máa ṣe dẹ̀fà àkóbá tèlú ní abẹ́ gbàgbé ìtàn mo sì dùn mí gan tó ní mo fẹ́ náà fáná púpọ̀ pé ó dùn mí kí èèyàn náà tó kọ́ wọn ni mo fẹ́ náà fáná púpọ̀ ọlọ́run ṣàlẹ̀kùn ìlà fún gbogbo ọ̀rọ̀ méjì mo fẹ́ sọ ni àwọn ń sọ̀rọ̀ afẹ́ ẹlẹ́kejì ń sọ̀rọ̀ nípa pé gbogbo wa ti wá sọ kí ó di àwọn yẹn jẹ́gi pé sùn tẹ́rẹ́bíà ni ó máa jẹ́ ká máa kọ́ àwọn pé wọ́n jẹ́gi ẹnìkan sọ lárúbá musa ìdún kankan nǹkan tó kù táwa rán nìyẹn so ọ̀rọ̀ tí àáfàá yẹn sọ nìyẹn so ọlọ́run ṣàlékún dáadáa fún gbogbo bí ọ̀rọ̀ yẹn mo ti wá padà gbọ́ lẹ́nu àwọn ẹlòmíín náà bọ̀ tí wọ́n gángan ló dídì fẹ́ mú ọ̀rọ̀ mi fẹ́ mu wá náà ṣe níbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ń pa pé bàbá kan tí bá ń bẹ láyìí kẹ́ kọ́lọ́run lè padà kó sọ di àyè ìyá ẹ̀rọ torí ọlọ́run àtúní Sufi yẹn ni o àti Salafi yẹn ni o ẹ mẹ́jà mọ́ bára wa débi kọ́lọ́run jẹ nìkan yà o àkíyèsí ni o àkíyèsí fún ọ̀gá tó ń sọ ọlọ́run lè forí jẹni káàtẹ̀ lẹ́nu yẹn lẹ́tọ̀ọ́ sí yàrá táwọn fi àyè jẹ̀wọ́ mọ́n àǹjà ni wọ́ tó ń sọ pé kọ́lọ́run ọba yọ ẹnìkan kúrò nínú kẹrẹ ìkẹ́ ọlọ́run ọba tó yẹ pé subhanallah ìkẹ́ ọlọ́run ọba fẹ́ bí àti ẹ̀bá mọ́ sọ pé ìdá àmọ́ ń ba yín fà yìí kò sẹ́ni tó tàn mọ́ kíyà ọlọ́run ọba ó jẹ yín o àtàwọn wọn náà pé kíyà lè mọ́jẹ kálukú ni o in fact ọ̀pọ̀lọpọ̀ ń tọ́ rí táà mọ́ ń sọ kíyà lè mọ́jẹ kálukú náà ni ẹni bá sì wò ó jọ mo ti pa ẹgbẹ́ nìkan búṣàbí wọ́n rí kí mo tún máa ń sọ pé mo tàn mọ́ ìkájọ pàdé inú ọgbà àlìjẹ́ náà pé tá a bá jọ pàdé mo tún wájọ tàn mọ́ ìkájọ wájọ sàmàdà kan fúnra wa ike iná mẹ́kẹ̀ ìwọ́n mẹ́kẹ̀ ẹ̀kẹ́ pọ́lọ́ ló yọ ìtàn ní mọ́ búṣàbí mọ́ káná mọ́ débìnà ló ń pè é sórí pọ́lọ́ ló yọ ọ́ ní ìwọ́n náà wàhálà tí ẹ̀ náà ti pọ̀jù àyè náà ti wá búṣàbí káàkiri ọgbọ́n bí sàdánù ọgbà àlìjẹ́ náà ìyìn tàn mọ́ kẹ́ni òun wọn náà ìdìrìlà a ti tàn mọ́ gbogbo tí ó bá faná fún ọkọ́lọ́ jẹ́ kí wọ́n lè túbá kó mẹ́ ká tó wá sọ ọgbọ́n àwọn bàbá yẹn tó ṣe pé ẹgbẹ́ ọlọ́wọ́n bá ṣe lágbára wọn mọ bí ìmọ̀ wọn ṣe mọ bí òye wọn ṣe tó àti bó ṣe mọ bí ìmọ̀ wọn ṣe tó àti bó ṣe mọ ó ní wọ́n ṣe fi sin náà wọ́n sì lọ àwọn akọ́dún àwọn èèyàn púpọ̀ báwọn kéwú tánàbí ní ìdàmẹ́tọ̀ bí dáadọ́ mi kọ́tà àánú àmọ́rò ilẹ̀ bí fẹ́lá ẹ pé nínú tí wọ́n fi ilẹ̀ tí ó mọ̀ jẹ́ ládá fún wọn sí pọ̀lọ́ kí wọ́n ní kọ́lọ́wọ́n bá kó ẹ̀dá kò tó yọ lọ́hùn àbá tó sọ̀rọ̀ yìí fi pé bí amójọ́ ta rẹ̀ lẹ̀ fi pé bí amójẹ́ ni tó yẹ pé ojú náà fi ń wò mí wo ni ìmójú fi ń wò mí o mo bí akéfì lọ ń wò mí ni o bí mùsùlùmí lọ fi ń wò mí ni o alákatá kìtì lọ bá ń pè mí ni o bí 1990 ni wọn náà gbogbo tó bá wọ̀ sọ pè mí dákun kan rí ọ̀rọ̀ yìí ní ìpẹ́ tó fẹ́ràn rẹ̀ jọ withdraw ọ̀rọ̀ yẹn dákun tó yọ lọ́mú bẹ́ẹ̀ ni o fi wo yàrá máa lọ withdraw statement yẹn ó má kò bí ọlọ́wọ́ bá ní o subhanahu wa ta'ala tó ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí tánàbí Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa bẹ́ẹ̀ tẹ́nìkan tí àmọ́sà gbé báyìí náà ni tó lọ́rẹ̀ẹ́ tó ti ń wò pé tí yóò bá ti ṣẹ̀ báyìí lọ́tún wá òun ṣe tọ́lọ̀ mọ́lẹ́ yẹn máa ń sábà dẹ́ṣẹ̀ tí ẹ bá tún wá pé mo tún ṣe kí náà ọtún ṣáájú eléyìí náà ṣàlọ́rẹ̀ túbọ̀ lọ́wọ́ foríjọ yóò tún mo tún ṣe lẹ́yìn yóò wá ṣe kẹ́ńdọ̀ kan tó wá tóbi gbàgbé ẹ̀ láyé kó fi rò lọ́wọ́ ọlọ́wọ́ lè foríjọ eléyìí eléyìí ó tẹ̀ tí ṣú ọ̀pọ̀ máa ń dání ẹni awí ọlọ́sìn tọ̀ bí onímọ̀ àtẹ́jú ń pè ó dà mo wá foríjì ìwọ gan iṣẹ́ ìwà bàjẹ́ wájú èmi ọlọ́ ẹni tí ń dẹ́ṣẹ̀ gẹ́gẹ́ nìyẹn ní ń wo pé bí ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ tó yìí ọ sì wọ́n náà pẹ̀lú ẹ̀ ká tó wá ní bàbá tí wọ́n bá bì wọ̀ yìí sí pé tàbí rọ̀ wọn lo kàbá èrò dùnú lọ mọ̀mọ́ bàbá yẹn ó dá mi lójú pọ̀ lórí kẹ̀kẹ́ tọ́ka
yìí tó bá fẹ́ tọ́ka wọn ni wọ́n pé ní òmò jẹ́ tàbí rọ̀ mú sọ wọn ká tó wà sọ pé kúfùrù wo ṣírkù wo zandakọ̀ wo ilhad wo lọ́lọ́ kárùn bàbá yẹn mọ́ lọ́wọ́ tó bá disagree pẹ̀lú masala yìí ò ní problem àwọn náà disagree pẹ̀lú àwọn àfa ńláńlá àmọ́ disagree pẹ̀lú àwọn àfa òtúkọ́ sọ pé kọ́lọ́hún yọ ẹnìkan kúrò nínú ìkẹ́ ó lé o ọmọ ìyá ó lé o ó dúró gẹ́gẹ́ mi ìdí fídíò rẹ̀ yẹn mọ́ ó wù mí kí n wò tán bí àkànmí tó ju báyìí lọ wà àmẹ́nu bí tí mo rí wò kí Facebook tó gbé lọ mi sì rí mọ́ bí tí mo ti rí yẹn mọ́ kí ní ẹ̀kan gbá náà ni wọ́n tó sọ yẹn lè túbà o kó dẹ̀ wọ́n publicly ní kó withdraw statement yẹn ó lé ọ̀gẹ́ èmi àti ìjàlá mọ́ ń jà lórí wọ́n bí sábẹ́ wọ́n ilé yìí mi wá bẹ́ẹ̀ jáde ilé wọ́n wá fún ẹ̀ nasiha torí mi ò gbàdúrà kẹ́kẹ́ kan ní gbogbo àtàwọn fakini mi ò gbàdúrà kẹ́kẹ́ kan ní wọ́n wọná àníkájọ pàdé láti kìámọ̀ nínú àlùjànnà ká tó fọ́ rẹ̀ wá mú kó tó dáadáa fúnra wa ọlọ́jẹ́ kálukú lè túbá bí tí ó bá kó bá níwájú Allah subhanahu wa ta'ala tàmọ́ ní tèmi nù. so irú àwọn àlùfáà ńláńlá bá yẹn àbàbá yẹn kò dá o abá wádìí ẹ̀lọ́wádìí ẹ̀bọ̀n níṣẹ́ nítorí pọ̀ ọmọ wọn kan sọ kíníkan tó bí ọnú tákun kódà ọmọ wọn tó rò kó sọ kíníkan tó bí ọnú yẹn kálórì kátó gan náà wà kódà kálórì kátó ni ó yà jẹ́ kò lè jẹ́ dọ̀là ntẹ́bẹ̀ kátó lórí dọ̀làrù náà wà bó bá jẹ́ dọ̀làrù kò lè jẹ́ kúfùrù kátó lórí kúfùrù náà wà kò gba ẹnu ẹ kó sọ pé kẹ́ni ẹ kọ́ lọ́ọ́ yọkù nínú kẹ́ kó fi sínú yà àbí tí wọ́n yẹ pé nǹkan tí mo gbọ́ yẹn kò correct lókù àbí tí ò bá correct but tí mo rò pé mo gbọ́ nìyẹn mo dẹ̀ tó fi pé àwọn èèyàn mélòó kan náà tó káwọn náà gbọ́nù tó lẹ́nu káfá kan náà tó pè mí táìmù yẹn mo ní àmúmọ̀ gbọ́n àwọn náà báwọn náà ti gbọ́ nìyẹn ẹ dákun tó yọ lọ́wọ́ mo bẹ̀ ọ́ ní o gbogbo ìlú tó bá ń bí ọdún bínú sí mi o káwọn ọ̀rọ̀ bá ń gbé bínú yẹn sẹ́gbẹ̀ẹ́ kan báyìí náà ìrí mi ní ìrí náà ṣẹ́kọ̀ọ́ àmì kọ́nà àbálẹ̀ yọ àmì nù kó ṣáà rí mi nìkan tó yà ń pa kíyèsí ẹ pé ibi tó ń lọ yìí ó léwu ẹ à ń dìfẹ́ndà fáwa ni kò rán o tẹ́lẹ̀ náà wá jẹ́ náà ṣe àkókò kálukú wa náà ṣe rí gbogbo tó bá ti ń jọ mọ́ ẹkẹ́nìkan wọ náà mọ́ tàn mọ́ rẹ̀ fọmọ ìyá rẹ̀ mọ́ tàn mọ́ káwọn èèyàn mọ́nà ni o Allahi alazim mọ́ tàn mọ́ káwọn èèyàn mọ́nà mọ́ tàn mọ́ káwọn èèyàn zálà kátà kábàlù pàájú lára àwọn èèyàn mọ́ tàn mọ́ tó ọ̀nà tó bá lè pe ìmí ìmọ̀ bí ó máa ń bèrè fún ṣídà èmi ò ní kí ẹ máa ṣe ṣídà lórí mọ̀tẹ́lẹ̀ àbí lórí mukhalif àbí lórí mu'arid àbí lórí mukhti so kátọ́wù tẹ̀síwò ma ba kéfán bí kéfín ni wà kámán bí kámín ni wà hálán bí hálín ni so bọ́rọ̀ bá bó òkú ọ̀rọ̀ bá ṣe lọ bí ẹ̀yẹ ọ̀rọ̀ bá ṣe fò bẹ́ẹ̀ náà là á ṣe máa ń jùkú rẹ̀ èmi ẹni kéèyàn máa lè máa yà èmi ẹni kéèyàn máa níbi tó bá ti ashiddatu fi mahalliha wal-linu fi mahallihi wal-aslu al-lin al-aslu fi ad-da'wati al-lin ìpìlẹ̀ ní ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ but níjọ́ tó bá rí kwáyà pé ká lè máa yàn díẹ̀ ẹlẹ́mọ̀ díẹ̀ tó bá rí kwáyà pé ẹlẹ́mọ̀ gan èyí tẹ́mi lónìí òun náà sì ní tó taqarrara fi sharia òun ni tó qarrara inda ahli al-ilm tó yà tó wá fẹ́ ní líìnù ni o àtọ́fẹ́ ní ṣídà dákun má bá débi kọmọ lẹ́nìkan iná ní owó ẹnìkan kò ní ìlànà ọlọ́run ẹnìkan tó bá ń bẹ nínú kẹ́kọ́ lọ́yọ́ kó wọ́n máa túmọ̀ rẹ̀ ni oní tí bá ń bẹ nínú kẹ́ tí wọ́n ní pé ọlọ́run ti rí pé ẹnìyẹn ní kẹ́ni wá bí sínú kẹ́ ìwọ́n wá ní pé kọ́lọ́run yọ kúrò tí wọ́n sọ fọ́lọ́run ọba tó fi sínú kẹ́ pé kò gẹ́tì ẹ̀kọ́ yàbí kí ni tọ́ mí astaghfirullah sọ́dọ̀ fọ́lọ́run gẹ́tì ká ọlọ́run tí wọ́n sọ fọ́lọ́run ọba ṣe mistake bí sáà jẹ́ ọlọ́run kò yẹ kó bí sáà jẹ́ yọkùn mẹ́kọ̀ọ́ bí sínú náà ṣé ìtúwọ̀n tó fọ́lọ́run ọba nìyẹn ọ̀rọ̀ yẹn wá khatir jiddan wọ́n khatir jiddan dákun tó yọ lọ́wọ́ kátó alẹ́ ní tá a wá ń sọ yìí gbogbo tá à ń bára wá fà yìí àwọn oníwò sí mẹ́ dákun ọlọ́wọ́ tó wọ́n ṣe ó tún mi náà sí eléyìí jẹ́ àkíyèsí mi alákọ̀ọ́kọ́ so gbogbo eléyìí wọ́n tó sọ tó tọ́lọ́ bá lọ lé túnṣe tó bá ti túnṣe náà tọ́ wọn ni ọlọ́run o àmọ́kẹ́ni kankan mọ́ tẹ̀lé lórí ìgbìmọ̀ náà àjùbáyìí kó máa tó lọ lákẹ́ lóbi náà tó mọ́ sọ rú ẹ̀ ẹlẹ́bí náà tó mọ́ sọ ọlọ́run ọ̀nà gbogbo mọ́ èyí sọmọ ìsìláàmù bàbá tàjà olùkọ́ àgbà èyí rí wọn rí ìmọ̀ wọn àwọn bàbá tọ́lọ̀ nìkan filẹ̀ lọ́mọ àwọn làwọn mọ̀ ìmọ̀ bàbá gángan so táwa yín sí ìsọmọ ìwò táwa ní ẹ̀ torí kéjẹ́ bẹ́ẹ̀ ìwọ náà bẹ́ẹ̀ bá gbogbo wádìí mi lọ wádìí mi bọ̀ gbogbo ìlú tí ń jẹ́ Ìlọrin náà lẹ́pọ̀ sí ẹ bá wádìí mi lọ wádìí mi bọ̀ ẹ bá wá lọ pilẹ̀pilẹ̀ ẹ̀tọ́ mi lọ́rin ẹ bá wá mi lọ pilẹ̀pilẹ̀ ilé tí ó tọ́ bẹ́ẹ̀ lọ kílèmù ìbẹ̀lẹ̀ ìpínlẹ̀ ọ̀tọ̀ wà ní wọn nìyẹn so kọ́ ni mọ̀ pé eléyìí sọ̀rọ̀ tàásùbù àwọn tàásùbù àwọn àbí ewu tẹ́mọ́ ńlẹ̀ mọ́ra yún eléyìí wo ó wá mi sọ mímí ọkàn ọlọ́run jẹ́ kọ́ lè gbọ́ yí ọlọ́run sàlékún dára fún wa èyí ò já àkíyèsí alákọ̀ọ́kọ́ àkíyèsí ẹlẹ́ẹ̀kejì ó ní ọ̀rọ̀ àfáà tí mo ní ìyẹn tó kọ́ wọn táfà yẹn kẹjọ irú ọ̀rọ̀ tẹ jáde sí pẹ̀lú táwa mọ̀ yín mọ̀ ó bẹ́tà kẹ́ mọ́ sọ nǹkan kan pa ẹ̀ kẹ́ wá mọ̀ wò pé kátó méjì ti wà nílẹ̀ kálẹ̀ gbà pé kátó lẹ́lẹ́kejì tó wáyé náà kẹ́ máa wò pé kátó ló wá wáyé lẹ́wọ́n sọ pé nìkan sọ pé musa ìjọ́n àbí musa àjọ́n àbí musa ìjọ́n kẹ́ wá mọ̀ pé kátó ẹ bá wò pé kátó ni o ẹ wá mọ̀ wo méjèèjì náà pé kátó alákọ̀ọ́kọ́ kátó lẹ́lẹ́kejì àmọ́ kẹ́ wá alájà pé ọ̀rọ̀ wọn yẹ jìnnà mú ọ̀rọ̀ lárúbá aláwa mú kẹ́ wá alájà bẹ̀ yẹn kẹ́ nítorí ẹni tó sọ musa ìjọ́n láàmọ́ tó bá kẹ́yìn kéde mo ṣe dìfà àfẹ́ nìyẹn ẹ dúró lóge mo ṣe dìfà but tẹ́ ẹ bá ti ṣe dìfà in tí ìṣọ́ọ̀fù dálẹ́jọ́ fún yín ni pé ìmọ̀ kẹ́ dákẹ́ kẹ́ mọ́ discuss orí mas'ala yẹn tàbí tẹ́ bá fẹ́ discuss mas'ala yẹn kẹ́ ẹ padà sí aslu action kan ló bí reaction o gbogbo àwọn tẹ́lẹ́tẹ́ sọ̀rọ̀ pa mùsùlùmí jíjà yìí nǹkan sí gbogbo action kan ni gbogbo wọn ti rí tán ti ń pariwo ẹ̀ níbo lẹ́yìn yìí wà njọ náà ìjọ tí ẹni tí ń sọ mùsùlùmí ìjọ níjọ́ tẹ́ni yẹn ń sọ pé Imam Bukhari yóò gbọ́ lárúbáwá ṣe bọ́ ọmọ Russia ni kò gbọ́ jído dáadáa débi tá a sọ pé wà mutqinun fil lugha là níbo lẹ́yìn wà níbo táwọn ìbára yìí jáde ó dídí al-Imam Bukhari mọ̀ túmọ̀ tán ní pé yóò gbọ́ lárúbá ni mọ̀ túmọ̀ rẹ̀ ni أريد الإمام البخاري جبل في العلم جبل في الحفظ جبل في السنة أمير المؤمنين في الحديث إيواني يكواني كوبو لارباوا كوبو جيدو دادا كوبو دي بتاسو متقن في اللغة لا إيواني يي ẹni ó sọ èmi ò rí kọ́mẹ́ǹtì láti jọ́ tó ti sọ̀rọ̀
ẹ̀yin ni òyìnbó yà wá padà kọ́mẹ́ntì o irú bẹ́ẹ̀ ṣe kọ́mẹ́ntì lórí ọ̀dọ̀ Dr. Sharafuddin Gbadebo Raji hafidhahullah níjọ́ tí wọ́n ń pè nǹkan fagẹ́lì mọ́tí wọ́n gbọ́rọ̀ yín lẹ́rọ̀ kan tó wá báyẹn wallahi mo farabalẹ̀ gbọ́ ẹ tó méjì báyìí mo sábà gbọ́rọ̀ yín tó dẹ̀ pé ẹ̀ ṣe ìsáàbù sálàfíà tààlà sí wallahi láti kódà ìkan wà sófin kò sófin kọ̀ tó ẹni máa gbọ́rọ̀ jẹ́ ń gbọ́rọ̀ àfáì so ẹ̀yin ẹ̀ lè ṣe ọ̀rọ̀ yín jọ́nà náà ẹ̀yin tẹ̀lé ṣe yẹ kẹ́lẹ̀ wá ra bọ́ta irú adab tẹ́ rò pé lò ẹ̀yin tẹ́lẹ̀ pẹ̀lú Dr. Sharafuddin Gbadebo Raji ẹ wá lóru adab yẹn náà níjọ́ tó náà Imam Bukhari ò gbọ́ lárúbáwá ó gbọ́ dídò dáadáa débi táwọn kó àmútkínú fi lóga là kẹ́ wá lò ó fi kọ̀rẹ́ tẹ̀ nìyí náà irú ẹ̀ ní ọ̀rọ̀ yóò bá dùn ọ̀rọ̀ yóò bá dé wà mọ́nsif lil ghaya kódà kò bá jẹ́ ayatun fil insaf àmọ́ ẹ̀wọ̀n tẹ́ ṣe ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀yìn jọ náà ọkọ̀ mẹ́ kó bá láti mú fẹ́dọ́gbọ́n máa ń ṣe géètì àwọn èèyàn ti tọ́sọ́ pàtí bàbá al-Ma'had al-Arabi káwọ́ fi yílẹ̀ tọ́sọ́ pa olùkọ́ àgbà lọ́mọ kí wọ́n kẹ́kọ́ yọjú àbí Dr. Asalaw nìkan tọ́nù ni kẹni adúgbò ẹ̀ tó fadidu sanwó-àti ẹ̀ ṣiṣẹ́ kí á ní Dr. Asalaw nìkan lẹ́ni òní rí kọyọjú tọ́nù ńlá ni káwá ní tókè tún rí ẹ̀ náà wọ́n tún láwọn dàkà tí àwọn alùsùn náà jọmọ́ wọn gbọ́ lárúbáwá gbogbo kí ni ẹwà ń lùjọ náà ẹwà ń lẹ Yorùbá oníkálukú dákẹ́ ẹ̀fọ̀wọ́lẹ́rán ẹni wá àwa ti ń request ìdọ́tí mọ́ sọ kìíní pé àwọn àfáàdé ń sọ̀rọ̀ ẹ ti ẹ̀sọ́ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ̀sọ́ lárúbáwá àṣẹjú márùn-ún èmi pásítọ̀ tí ìbámu ogun èèyàn mú mọ́ra bí kí mo mọ́ sọ amúpadà àrí aláìsí pé àṣàwọn èèyàn náà pọ̀ tán mọ́ sórí platform wọn pé ẹ ti ẹ̀sọ́ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ ti ẹ̀sọ́ lárúbáwá àṣẹjú márùn-ún ẹ wo lárúbáwá àṣẹjú márùn-ún gbogbo àdúgbò sí rún gbogbo àdúgbò nínú lárúbáwá àṣẹjú márùn-ún náà àwọn èèyàn wá pàkíyèsí pé sẹ́yìn jẹ́ ìsọpá àwọn èèyàn gbọ́ lárúbáwá rí àwọn èèyàn wá fẹ́ lójúmọ́ àwọn náà ìgbà ilẹ̀ wá ní pé ká mọ ní musa àdúnnù nùsẹ́ ìtún ọ̀rọ̀ lókà ọ̀rọ̀ àkọ́tọ̀ lùgàwíyà kọ́ ló yẹ ká mọ́ mú àkọ́tọ̀ lùgàwíyà kọ́ náà fẹ́ mú wallahi gbogbo ẹni tó bá sọ pé wọ́n mú àkọ́tọ̀ lùgàwíyà níbi ọ̀rọ̀ yìí alábòsí ni yóò wọ́n lẹ́nìkan náà táwọn náà jáde láàárọ̀ ìtàwọn náà sọ̀rọ̀ yẹn àbòsílẹ̀ ń ṣe bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá o kò sẹ́ni tó mọ́ mú àkọ́tọ̀ lùgàwíyà o ẹ má change narrative yìí o ilẹ̀ yìí kọ́ àwọn èèyàn ti sọ àìmọ́ ilárúbá táwọn èèyàn sọ tán jẹ́gi náà ibi jẹ́ iná mọ́ jẹ́gi àìmọ́ ilárúbá ni wọ́n sọ nígbà òlẹ́rí kábàsún náà kan bọ́ta pé lárúbá tẹ́sọ yìí kọ̀rẹ́ kálẹ́ tó wà náà ìsìlárúbáwá àwọn èèyàn kì í ṣe ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ àwọn táwọn èèyàn ló ti bẹ̀rẹ̀ ṣebí ẹni tó jẹ́ mínísítà àwọn kan bàbá náà lọ sóde kan tí ẹnìkan fẹ́ kí wọn tí ẹ̀sọ́ lárúbáwá tán wojú àfà kan náà ó gbá lábọ́ ogun kí ni àwọn náà máa ń ṣe so àwọn èèyàn kí ń bá wọn ṣe so àwọn aṣọ lárúbáwá àṣẹjú márùn wá dá wa náà lẹ́nìsì àwọn èèyàn wá ń pàkíyèsí ẹ wá ní àwọn èèyàn sọ kí ẹ bẹ̀rù Ọlọ́run bá wà náà gbogbo kí ni àbá tó lọ́jọ́ gbé dàlùkì yàmọ̀ ẹ má change narrative yẹn ọ̀rọ̀ àwọn èèyàn ń yọgi kọ́ ẹnìkan kò kí ń yọgi ìsínà ẹnìkan kò sì yọgi ìgbà táwọn tán fẹ́ máa ṣe defense fún kí ní yẹn dé nínú wọn bí àwọn èèyàn pé ẹgbà a máa kó oríṣiríṣi kẹjáde pa lárúbáwá àṣẹjú márùn so kẹ́ ẹ má change narrative tẹ́lá fẹ́ advice àwọn èèyàn ẹ máa bẹ àwọn èèyàn ní pé ẹ dákun ẹ ṣe sùúrù ẹja mójú kúrò ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóòótọ́ tí bàbá sọ ló bí ọ̀rọ̀ yìí ìtẹ́ mọ̀ sọ nìyẹn bọ̀ kí wọ́n máa lẹ́jà àwọn èèyàn sí pé wọ́n ń yọgi tó bá yẹ kí lárúbáwò bá dẹ́yìn náà lórí tẹ́lẹ̀ kí bí ẹ̀ ń bẹ̀rù pé àbá fàyíkà àbẹ́yìn kan bí àbẹ́yìn náà fúnra ẹgbẹ́ ìbáṣọ lárúbáwá àwọn ẹni bẹ̀jẹ̀ ìyẹn báyà ń bá yín kéṣì ọ̀tọ̀ nìyẹn ọ̀rọ̀ wọn ẹnìkan kò rẹ́jà tí wọ́n yọgi lárúbáwá ẹnìkan kò kí ń jòkó tí mistake àwọn èèyàn sọ lárúbáwá tálẹ́ ni náà má mi nà láyọ̀ tẹ ta ni ó sọ lárúbáwá tí ò ní sí lárúbáwá sọ àwọn lárúbáwá sọ lárúbáwá wọn sọ wọn ti kàn mí pé àwọn fún násùbù wọn gbé jáde sí abiyan bíi màálù násùbù àìmọyerú ẹ àwọn fún bí tó kíbáyé kó jẹ́ fátà àwọn fún ní kẹ́sọ́ àìmọyerú ẹ ní èdè Yorùbá wa tá à ń sọ Yorùbá à ń sin nǹkan pé à ń sin nǹkan sọ bá mú búrẹ́dì fi gé ọbẹ̀ ṣé búrẹ́dì kan fi ń gé ọbẹ̀ àyíbá mú ọbẹ̀ fi gé búrẹ́dì sọ àìmọyerú ẹ ní èdè Yorùbá tó bọ́ àdàmọ̀ pàjọ́ mọ́sùkú jẹ́ tó wà mọ́ múrù kẹbàá àwọn tí mọ́ mú náà rí ẹni tó wà níláwọ̀ Imam Bukhari ò gbọ́ lárúbáwá ẹni ẹwà sọ lárúbáwá dáwà lálẹ́ àwọn èèyàn wá ń pàkíyèsí ẹwà ni wọ́n yọgi ẹwà ni wọ́n sọ ọ̀rọ̀ lóga ẹ̀yàn ti wá gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn tá ń gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn ìjà bẹ̀rẹ̀ ọ̀nà jàre ta ló gbé kúrò lọ́rọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó lè sọ pé Al-Imam Bukhari bó ṣe tó yẹn wọn gbọ́ lárúbáwá ẹni yẹn wá sọ oníṣẹ́jú márùn kálukú wá bẹ̀rẹ̀ tí wọ́n ẹ̀yìn wá ní wọ́n fẹ́ ẹ má change narrative tó wà lẹ̀ tẹ bá fẹ́ káwọn èèyàn ó má wulẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ ẹ fáwọn èèyàn ní ṣùgbé ìjà sọ ó ti tó ẹnìkan ní ẹ tó sọ láàárọ̀ yẹn sì àwọn èèyàn ṣàṣejù àwọn èèyàn sì wá mọ́ ṣàṣejù ẹja sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ o àmọ́ sàmáwọn èèyàn advice lẹ́ ń fáwọn èèyàn yẹn wọ́kẹ́ wá ní wọ́n ti mọ̀ sọ ní kọ́mọ yọ lárúbáwá wá ń jòkó kò sẹ́ni tó ń jòkó ti lárúbáwá ẹ mẹ́ta change narrative yẹn kò sí ẹni náà tó ń jòkó ti lárúbáwá kò sẹ́ni náà tó ń sọ àpọ̀ kò sẹ́ni náà tí ń láwọn èèyàn jẹ́ kí ọ̀dọ̀ àwọn tó ti máa ń wá náà ní àwọn náà ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ ẹ ká mọ̀ sọ̀rọ̀ náà jìnnà ní torí náà ṣé àbùkà wá ṣe lónìí ẹ dákun torí Ọlọ́run so gbogbo àwọn tí ń lọ yìí kò sẹ́ni tó máa ń dùn mọ́ so kò sẹ́ni tí sì ń tó tẹ́ lọ́rùn àwọn ibi tí fìtínà ti ń jáde wá wọ alámọ́ àwọn alfáà gbèsè wọ́n sọ̀rọ̀ láàárọ̀ yìí Ọlọ́run túbọ̀ sàṣẹ́gun dáadáa fún àbáwá náà ẹni gbogbo ibi tí fìtínà ti ń wá yẹn tẹ́yẹn níbi mention yẹn àwọn ẹbẹ̀ náà ní ká mọ ẹbẹ̀ lọ́wọ́ bá kọ́ lọ́wọ́ bá pa náà fìtínà tí fìtínà bá fi parẹ́ ń bẹ kò sẹ́ni tó ráyè ẹni bí akẹ́mọ̀ kọ́mẹ́ntì jọ nílé lò láńdọ̀ mílíọ̀nù kìyàmọ̀ ẹ̀ fi kíní kan àwọn rọ́dù tẹ́sẹ̀ fi cash out ọkọ̀ ìrọ̀lẹ́ kìyàmọ̀ tó ní ọ̀nà lọ ta ló rò pé táwọn mílíọ̀nù rẹ̀ pọ́n wọn bí wọ́n ṣe rọ́dù yálà wọn kẹ́ rọ́dù tẹ́lómi ṣe àwọn tó náwó lé lórí ní tọ́ọ̀bá mọ̀ ó lè mọ yí ẹ so èmi personally èmi ò ríbi tí rọ́dù ẹ̀ ọ̀kan báyìí tí mo wá pa wọn ní àlùyẹ̀ pé torí pé ó ṣe rọ́dù fún lágbájá kan owó rẹ̀ ní ọmọ tó ti fi mi o kò dẹ̀ ṣẹ́ tí mo ń gbà lọ́wọ́ ẹ̀ ní ìrẹ̀mẹ́ tí mo lọ́n jíṣẹ́ fún pétọ̀ mo jẹ́ pa rọ́dù kan jẹ́ tàbí lánàá àbí láàárọ̀ àbí ìṣẹ́jú kan yìí sí mi ò mẹ́ni tí mo jíṣẹ́ rẹ̀ fún wa ó ṣe ìrọ̀ lọ èmi ò sì gbówó lórí Facebook ìgbówó lórí YouTube ìgbówó lórí gbogbo tẹ̀tẹ̀mọ́ gbówó yẹn so ọ̀pọ̀lọpọ̀ ló wá rí báyẹn lánàá fi ẹnìkan cash out ká sí ní àwọn nǹkan tá à ń sọ yìí aláfíà májọba abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó mọ̀ sáà lẹ́kùn rẹ̀ fún wa abilu amani wa karami wa izi wa fadla yazidanu iyyakum ilman nafi'an wa rizqan tayyiban wa amalan mutaqabbala ìfẹ́ kọ́rọ̀ mi yìí gùn àmọ́ ẹ̀dá kò tó lọ àkíyèsí ni
àfáà tó sọ̀rọ̀ yẹn táàfáà yẹn bá lè ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn ọ̀la ọ̀dà bí kọ́tì nínú ọ̀rọ̀ ibi ni wọ́n kálàfà prof jẹba kálàfà wọn èèyàn ni wọ́n àwọn ẹ̀dẹ̀ ìgbẹ́jì láti kéye kálàfà wọn ṣùgbọ́n ẹ má lọ bí bàbá kan ti ń bẹ láyè kẹ́kọ̀ọ́ ìyẹn lè díẹ̀ o tọ̀tọ̀ bá jẹ́ pé bí àfáà náà ti retractor yẹn èmi ni mi mọ̀ tọ̀ torí mi ìwọ̀nba náà mo rí bí fúlù àwọn kìíní ìmọ̀ ṣùgbọ́n àtàná tẹ́mi ti rí mo yẹ rí mọ́ náà mo sọ yẹn mi ì tí ì rí padà mo Facebook gbé wá ìmọ̀ péjì yẹn mọ́ ìmọ̀ orúkọ yẹn mọ́ mo kàn rí wo báyà kọ́ọ̀lù kan ló wá wọlé ẹ̀sìn ni mọ́ ọlọ́run sáré gbàgbé fún subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.